sẹ́wọ́n àwọn àfa àgbà mẹ́ta náà wọ́n pín sí ẹni abá ti bá ní yàrá kan nínú yàrá mẹ́tẹ̀ẹ̀ta àfa àgbà ni wọn náà sí èméjì mẹ́ àmọ́ kí n tó lọ bẹ̀yẹn kí n sáré clarify kìíní kan fọ́pọ̀ nù ẹnìkan tó ní pé mufti sàfà àgbà sọmọ kékeré àfa àgbà nígbà tá a ní àwọn àfa àgbà mẹ́ta ni wọ́n pín sí ẹni abá bá ní yàrá kan àfa àgbà ni àwọn abá mufti ní yàrá ẹ̀yọ̀kan alọ́lẹ̀ bá ní yàrá méjì ìròyìn méjì lọ́pàá ìlú ara mufti sọmọ kékeré àfa àgbà ni àjàjẹ́ ọlọ́run sì ní àfa àgbà ni bákan náà gbogbo ọtọ́ ń pè láfa àgbà àwa lọ lè wù ọ́ àárí ròyìn mẹ́tẹ́ àárí ọ̀kan náà àwọn ròyìn mẹ́ta àárí lára rẹ̀ èyí sàfà àgbà o ò lè bọ́ sínú ìlú mi kọ́ máa pè láfa àgbà àmọ́ ìlú tó ti jọ bí wa ọmọlẹ́yìn àwọn àfa àgbà ni wọn náà sì sí àfa àgbà bọ̀ wá ni so wọ́n máa ń pè láfa àgbà tó ń dáhùn ọ̀hún lọ́njẹ́ orí sàfà àgbà o àwọn àfa àgbà wa ni àwọn kan bẹ tó pé iṣẹ́ tí wọ́n ṣe lọ́sọ̀ọ́ dà àfa àgbà bí gbogbo ẹni tó ti wà lójú ọ̀nà dáwà títí ṣe dáwà bọ̀ wá nísìnyí yálà yìí kọ́mọ kí wọn àbí ṣe wáàsí àbí ṣe nǹkan mi tó jọmọ dáwà tọ́lọ́hún ọwọ́ aka 60 years nka 50 years nka 40 years àfa àgbà ni o torí pé téèyàn bá wà ní iṣẹ́ ìjọba tó fi lè lo 40 50 yóò ti wà ní high rank ẹni tó wà ní ojú ọ̀nà ọlọ́run nǹkan máa ń kí wà ní ṣe wáàsí àbí ṣe nǹkan mi náà níwọ̀n nka 60 50 40 30 papọ̀ mọ́mọ́ ọdún rẹ̀ àfa àgbà ni o àfi ká kírun wọn o àwọn kan máa ń bẹ nínú wọn aráyé mọ̀ wọn àwọn kan bẹ nínú wọn aráyé mọ̀ wọn àwọn táráyé mọ̀ wọn táwọn náà bá dọ́dọ̀ àwọn táráyé mọ̀ tó wọn jọ ń sọ̀rọ̀ pé àwọn náà ti bẹ̀rẹ̀ dáwà yìí nísìnyí iye ọdún báyìí ni wọ́n sọ fún wọn pé àfa àgbà lẹ́yìn náà àkọ́kọ́ nù èyàn tó máa ń dà àfa àgbà látara ipò ẹ̀sìn tó bá gbámú àwọn ipò ẹ̀sìn kan bẹ tọ́ pé tí wọ́n bá fi lè débi ó ti dà àfa àgbà máàmù ìlú àfa àgbà ni àbí máàmù agboolé yín àfa àgbà agboolé yín máàmù community yín àfa àgbà community yín ọ̀yà ní kírun lẹ́yìn rẹ̀ ni àmọ́ kírun lẹ́yìn rẹ̀ ò ní tẹ̀lé bó ṣe lè kọ́jú eré rẹ̀ dé ó ṣe lè kọ́jú eré rẹ̀ mọ́ ó ti dé ipò náà ó ti dà àfa àgbà ọwọ́ akíwọn lẹ́yìn ò ní tẹ̀lé àṣẹ rẹ̀ ó ṣòfò láyé ó tún ṣòfò lálẹ́ kìyàmá gbogbo máàmù ìlú àfa àgbà ni mufti ìlú àfa àgbà ni gbogbo àwọn tó dipò ẹ̀sìn mú àbáwọn tó dipò kan mú tó pé ìlú ń bẹ lábẹ́ wọn àfa àgbà ni wọ́n tó jáfa ṣéríkì má làmí ọ̀bándómà bùkádàmù àgbà àlífà tìjàníyà àlífà kọ̀dìríyà gbogbo àwọn eléyìí wọn àfa àgbà ni gbogbo wọn látara ipò tí wọ́n gbá mú. amẹ́nìkan wá nídà àfa àgbà látara ipò àyàfi kọ́ ẹ̀kọ́ òun náà ti ń ṣiṣẹ́ àfa àgbà pọ̀ wá àbí kó sì jọ pé ó ti ṣiṣẹ́ àfa àgbà mufti ó ti ṣiṣẹ́ àfa àgbà ọ̀bándómà ti ṣiṣẹ́ àfa àgbà ṣéríkì má làmí ti ṣiṣẹ́ àfa àgbà bùkádàmù àgbà ti ṣiṣẹ́ àfa àgbà gbogbo àwọn tá a kàkà rẹ̀ wọ́n ti ṣiṣẹ́ àfa àgbà. ẹlẹ́ẹ̀kẹta àwọn kan bẹ iṣẹ́ kọ́ ni wọ́n ṣe tán fi dà àfa àgbà ipò ẹ̀sùn kọ́ ni wọ́n gbá tó fi dà fàgbà àmọ́ bàbá wọn tó jẹ́ àfàgbà tó sípò padà eré àjà bàbá wọn tí wọ́n jòkó òun lọ sọ wọ́n dà fàgbà Ìlọrin ní ìsìn máa ń dára sáà pé adìẹ kì í kú kádẹ́yìn rẹ̀ nù ìlú wa lẹ́tìbà àlífà tó wájà àlífà bàbá ẹ̀ tó jẹ́ àfàgbà àti lè pè wọ́n náà láfàgbà o àyàfi tó wá pé iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe kò dúró lójú kan wọ́n náà ṣe kùn òun tó dà fàgbà tó bá yẹ kó o ṣe kùn èyí sá àfàgbà o Mọ̀lánà Nàkírù Ashraf àfàgbà ni tó pé iṣẹ́ tí bàbá wọn ṣe kò dúró àlífà sọ̀rọ̀ sáà sì jẹ́ àfa àgbà ni wọn iṣẹ́ tí bàbá wọn ṣe kò dúró kọ́dà gan-an ọ̀rẹ́ mi àfa wa Sheikh Abdul Basit àfa àgbà làwọn náà torí pé ṣé wàá rí bí àfa àgbà ni wọn àfa àgbà aládìsí iṣẹ́ tí bàbá tiwọn náà ṣe nígbà táwọn náà gbé ilé àfa kò dúró gbogbo ẹni àlífà mi kábàrà àfa àgbà làwọn náà gbogbo àlífà tó jẹ́ àlífà àfa àgbà tó yẹ pé iṣẹ́ táwọn bàbá wọn wá ṣe kò dúró àwọn náà ń sekun ni àfa àgbà ni wọn àmọ́ àwọn tó yẹ pé iṣẹ́ tí bàbá wọn ṣe náà wọ́n jòkó lédè rí wọn ò sekun ọmọ wèrè ni wọn kì í sàfà àgbà wọn kàn wà lérí àga àwọn àfà àgbà ni àmì táyà fún àwọn àfà àgbà lílé yàtọ̀ síbẹ̀ yẹn ọmọlẹ́yìn àfà àgbà gbogbo wa ọlọ́mọ fi kankan sàwọn àfà àgbà wa sàlámù alaykum.